ẹ̀yin èèyàn mi, ẹ̀yin ẹ̀yà mi, ẹ̀yin èdè mi, ẹ̀yin wa mi, ẹ̀yin tèmi tá jẹ́ ọmọ Yorùbá gidi ní tòótọ́ tẹ́ dìde fún ìjàngbara Yorùbá nation. Ṣé rí ọ̀rọ̀ tí mo mú wá fún wa yìí, tẹ́ bá gbọ́ ọ̀rọ̀ kì síbẹ̀. Ọ̀rọ̀ mà kí o. Ṣé lẹ́yìn tẹ́ ti support Yorùbá nation. Àánú yín mà ṣe mí o. Àánú yín mà ṣe mí o, àmúrí ṣe mí, àbúlé ṣe máa ń sọ. Àánú rẹ̀ mà ṣe mí o. Ọ̀rọ̀ kí. Ṣé rí gbogbo àwọn tó ń jìjàgbara gba Yorùbá nation tá à ń sọ̀rọ̀ lórí Yorùbá nation tá à ń sọ tá à jẹ́ kó tú wa tá à ń sọ. Àwa làwọn ń tá a rí. Ẹ má kàrò bóyá àkàn fọ́tọ́ lẹ́nu. Àwa mọ̀ ń tá a rí, àmọ́ ń tá a gbọ́ oríṣiríṣi bó ṣe ń lọ as they go, you know. Ṣó kẹ wá gbọ́ bàbá ìyá láyé ọ̀rọ̀ tí àwọn Fúlàní bá gba ìjọba. Ara mi bù mọ́ aṣọ mi mo ṣe wá ẹni mo ṣe ń nà tí mo ṣe ń nà bẹ́ẹ̀ mo ń nà báyìí. Mo gbọ́ ọ̀rọ̀ ẹ mo nínú tẹ́ bá wojú mi dáadáa ẹ rí pé stress wà lójú mi. Ó yẹ kí n lọ sùn ni but ṣe nígbà tí mo gbọ́ ọ̀rọ̀ yìí ara mi ò lè gbà á. Mo ní káwọn ẹ̀jẹ̀ mi náà wá gbọ́ ẹ̀yin ẹ̀jẹ̀ mi tẹ́ jẹ́ ọmọ Yorùbá tòótọ́ kẹ́yìn náà wá gbára mi bù mo ṣe wá ara mi ń bù máṣọ. Tí a bá ṣe nǹkan kan tí àwọn Fúlàní bá fi lè gba ìjọba ọ̀tá Yorùbá ó tán wàláì Ọlọ́run bá ń gbọ́ ó tán pátápátá kò sí nǹkan kan mọ́. Kò sí kíni kò sí nǹkan kan ó tán fún Yorùbá láyé lọ́run. Generation Yorùbá ọ̀tá ẹ̀ parun. Jẹ́ ká dìde ní ìsìn tí everything still dey hot now. Make we stand up, make we collect our country, make everybody dey on your lane. Dey your lane, me I dey my lane. Make everybody dey on their lane. Tí wọ́n bá gba ìjọba. Ṣé rí àwọn Yíbò, àwọn Yíbò. Wọ́n ní nǹkan ogun dáadáa tó lè fi jà. Ṣé wọ́n rá àwọn ẹ̀yà mi àní nǹkan àní náírà tá lè fi jà. Nothing we don't have tí a lè fi jà. Ó wá ń kà mí lára wípé tí àwọn Fúlàní bá gba ìjọba tó kẹ́ wá wu ẹ̀yà Yorùbá bó ṣe máa jẹ ìyà. Ọlọ́run ò ní jẹ́ ká jẹ̀yà. Ọlọ́run ò ní jẹ́ ká jẹ̀yà. Ṣùgbọ́n tí a bá ní jẹ ìyà ká máa fi gbogbo ẹnu sọ kẹ má sọ pé ká máa dà pé tí a bá ní jẹ ìyà fi ká ya gba Yorùbá nation. Ṣé rí ìran Yíbò ní jẹ̀yà tó ìran Yorùbá ní ọwọ́ Fúlàní. Ẹ gbà bẹ́ẹ̀ mo ṣe sọ fún yín pẹ̀lú àwọn àṣírí ọ̀rọ̀ tó wà nílẹ̀. Ìran Yíbò kí n tún sọ wàhálà ìran Yíbò àti ìran àwọn original Hausa wọn ò ní jẹ ìyà tó Yorùbá. Ìyà jẹ Yorùbá débi pé àwọn ọba kó jẹ́ first class ọba a máa fẹnu wọlé lẹ́bà níwájú àwọn Fúlàní. Àwa ní ká dìde ká gba ilẹ̀ wa. Ṣèbẹ́yìn náà ti rí wọn tó ti ń pa àwọn ọba yẹn bọ́ ṣe mission ni. Ṣé ní bí mo ṣe ń lọ tí mo ṣe ń bọ̀ bí pé mo preach fún yín. Ara mi bù. Ẹ má nìyẹn pílẹ̀ fún wọn. Ẹni sùúrù máa pílẹ̀ fún yín. Ẹni sùúrù. Àfi ọmọ àlè ló máa gbọ́ ọ̀rọ̀ yìí ló máa sọ pé àfi ká ya gba àfi ká má ṣe nǹkan kàbí báwo ni mo ṣe máa sọ. Ọmọ àlè ló máa sọ pé òun ò rí nǹkan kan tó special nínú ọ̀rọ̀ tẹ́ni sọ ṣùgbọ́n wọ́n tó bá jójú ló wọ́kọ́ Yorùbá wà á mọ̀ pé yes ọ̀rọ̀ wà nínú ọ̀rọ̀ tí máa yìí sọ. Àwa ni ká sọ̀rọ̀ ká dìde àwa ń ṣe rádaràda kọ́nà má jà ṣe rádaràda. Ẹ jẹ́ kí wọ́n sọ pé kí tó kọ́kọ́ pọ́ǹpì ọ̀rọ̀ mi jáde. Ẹ má bínú because ẹ má ní mo ti sọ̀rọ̀ jù a fẹ́ play ẹni sùn máa play ṣùgbọ́n ẹ kọ́kọ́ sọ yí pé God bless Yorùbá nation. Yes, God bless Yorùbá nation. It is well with Yorùbá nation. Yes, let me saying it. Okay, now let me calm down. No, calm down. Let me calm. Ẹ̀yin gan agbọ́rọ̀
ẹni tí a tó bá jẹ́ ojúlówó ọmọ Yorùbá tòótọ́ màá rí nínú comment section ń sì reply yín pé ṣé ti rí nǹkan tá à ń sọ ṣé ti rí pé no be ṣeré those people dey talk if they talk about those people they be who they be ẹni rọ ni ó mà ṣe o mo ti gbọ́ ọ̀rọ̀ yìí mi ti fẹ́ bẹ́ẹ̀ fún ara wa ni ṣùgbọ́n màá máa pause màá máa play ẹ má bínú pé jẹ́ ká sọ ọ̀rọ̀ kó tó fẹ́ sọ jáde kọ́kọ́ rẹ̀ kúrò lọ́jọ́ náà kì í ṣe kọ́rẹ́ ọ̀sẹ̀ gbẹ́ sọ kó tó fẹ́ sọ ẹ jẹ́ kí mi náà tẹ̀ sọ tẹnu mi ẹ jẹ́ sọ tẹnu mi tòró ká mi lára ọmọ Yorùbá tàtà ojúlówó ọmọ Yorùbá ni bàbá mi Yorùbá ni ọ̀ mix mi o kẹlẹ̀ bá mọ̀ ọ̀ mix mi o ìyá mi ò ṣe Yíbò o bàbá mi ò ṣe Yorùbá o àmì bàbá mi ò ṣe pé Yorùbá kan Yíbò kan náà o bàbá tó bí mi lọ́mọ Yorùbá pọnran ni ọmọ Ọ̀ṣun state ìyá tó bí mi lọ́mọ Yorùbá pọnran ni ọmọ Ọ̀ṣun state làwọn méjèèjì so kẹlẹ̀ bá mọ̀ wípé Yorùbá gidi ni mí òun ló jẹ́ kó máa ta mí lára ara ń ta mí gidi pẹ̀lú ọ̀rọ̀ tí mo wọ́n pé ha so tí àbágbà Yorùbá nation kan tó máa ṣẹlẹ̀ sí wa ni which is true. ẹ káàbọ̀ àgbẹ̀wò yìí tí ẹ má bínú àwọn tí lọ́sẹ̀ ti skúdè tí àbágbà Yorùbá nation so nǹkan tó máa ṣẹlẹ̀ rẹ̀ yé orí ìyá mi ẹlẹ́kọ̀ọ́ àwọn ọmọ Yorùbá nǹkan tí wọ́n ní weapon tí wọ́n ní kọ́kọ́ tí wọ́n lò ní tí wọ́n ní fúnpá tí wọ́n ní nothing. Ibo la fẹ́ lọ àánú ṣe mí ẹ wò pé òjíṣẹ́ ìwọ́n kan ṣe tó ń ṣe kíní so máa play máa play fún wa ṣùgbọ́n ẹ jẹ́ kí èmi náà sọ bí ara ṣe ta mí kí n sọ bọ́ta ẹni tá ara bá ta bó ṣe ta mí tó gbọ́ ọ̀rọ̀ yìí a wò pé no ẹ jẹ́ ká wá dìde ká wá gba Yorùbá nation ẹ jẹ́ ká wá dìde ká ṣe rálẹ̀ kí ilẹ̀ wa máa lọ ká máa lọ láyọ̀ àtàlàáfíà kí kálukú máa lọ àwọn tó dún mọ̀rúmọ̀rú wà kó má dùn wọn ṣẹ́rí ẹ wá gbọ́ tuntun ṣẹ́rí tí ẹni excuse me tí ẹni ológun bá fi lè gba ìjọba ní ìsìn kẹ́tì mọ̀ pé Fúlàní ló gbàjọba ṣé kí n sọ pé ẹlòmíà rí pépà àpè lówó no ẹlòmíà rí ìyẹ̀pẹ̀ àpè ní gààrí ẹ má bínú pé kí ẹ ò dẹ̀ pílẹ̀ fún wa kó jẹ́ kí wa náà gbọ́ ọ ti fẹ́ gbọ́ ẹ kàńdà ọ̀gẹ́ni wa ẹ farabalẹ̀ ẹ má gbọ́ má pílẹ̀ fún wa mo ò ṣọ̀dá nìkan jẹ́ kẹ́ẹ̀kan gbọ́ ni wípé ó yẹ ká lọ kírun nǹkan yìí tí ẹni sọ kó má bàa ṣẹlẹ̀ ó yẹ ká ṣe kíni ó yẹ ká kó kàngárà wa ká kó gbogbo ẹrù wa ká kó gbogbo omi ara àti ẹ̀jẹ̀ wa ká lọ gba Yorùbá nation wa let's go. gbé ọwọ́ lórí ẹṣẹ́ ẹ̀kú làákàyè ọpọlọ yóò níjọba ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìrònú oníkálukú bẹ́ẹ̀ni ẹ̀yin náà gbọ́ àlàyé tí bàbá mi yẹn ṣe ìyà ò jẹ wọn lóògbọ́n ta ni tíṣà ebi ń pa mọ̀sánmọ̀sán sọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá lára lọ́wọ́. ẹ má bínú ẹ mọ pọ́ọ̀sì mọ plane ni ṣé gbọ́ ebi ń pa mọ̀sán sọmọ Yorùbá lára àwa ọba àwa tó jẹ́ wípé adé ọmọ aládé ni wá kì í ṣe ọmọ ẹlẹ́lẹ̀ ọmọ aládé gidi ni wá ọmọ olówó ọmọ ọlọ́lá ọmọ ọlọ́rọ̀ ni wá àwa sọ̀rọ̀ àwa di ọmọ yẹpẹrẹ àwa sọ̀rọ̀ àwa di dàkúdà níwájú àwọn Fúlàní àwa ń sọ tẹ̀tẹ̀ tó jẹ yàyà tínà tẹ̀lẹ̀ mo tẹ̀ wá wo fídíò ẹ má bínú pé mo ń pọ́ọ̀sì mo ń play wàláì máa pọ́ọ̀sì máa play ní ẹni sùúrù mo wo fídíò kan tí àwọn Fúlàní lọ bá àwọn ọba kan inú ìlú yẹn wọ́n ṣẹ̀pàyàn nínú ìlú yẹn ni o àwọn Fúlàní yẹn tún wá bọ́ta pé kí àwọn àti àwọn aráàlú àtàwọn ọba kan kájọ fọwọ́sowọ́ papọ̀ ká lè jọ gbèlú lárugẹ ẹ tí rí fídíò yẹn tẹ́ bá ti rí ẹ̀rí nìyẹn o wọ́n wá pọkọ mi wọ́n ní ṣebí ìlú tó ṣe ìpààyàn tó ṣì ń rà bàbàbà lórí íńtánẹ́ẹ̀tì làwọn ilé lọ́n tún wá dìídì wá wípé káwọn wá sí ọ̀dọ̀ baálẹ̀
àbí ọba bẹ̀tẹ̀dẹ̀ àdónù ipe yẹn kí wọ́n jẹ́ káwọn jọ fọwọ́sowọ́pọ̀ ipe káwọn jọ gbèlú lárugẹ káwọn jọ dáàbò bò lù ọkọ̀ lè kó wá jà wọ́n tún polóko kó wá mu àbáwo ni kí n ṣe pa òwe yẹn nǹkan tẹ́ mọ̀ pẹ́yìn lẹ ṣe ẹ tún wá ní kẹjọ wá dáàbò bò lù wọ́n ṣe wá yẹn ní bíbà wọ́n tó bí mélòó kan wọ́n ṣe máa dominate ibẹ̀ yẹn tó máa gbà tó máa tún pa ogun àwọn tó wà bẹ́ẹ̀ náà máa wá tó fi máa fojú fínlẹ̀ kiri nǹkan tó wá ń ṣe ni wípé tó bá ti wá bẹ́ẹ̀ yẹn táwọn ọba bá ti gbà wọ́n lára wọn kọ́ wá ti ẹ̀jẹ̀ kan wà lé ẹ̀jẹ̀ kan yẹ kiri àwọn àmọ́ ní ọ̀rọ̀ òpó lẹ́nu àgbàlagbà gbogbo ẹ̀kọ́ náà máa play fún wa náà wọ́n á ní ẹ̀jẹ̀ kọ́ wá tó bá tẹ̀ ti wá bẹ́ẹ̀ yẹn nǹkan tó wọ́n ṣe ni pé ẹni Fúlàní tẹ́ bá ti rí lérí ayín wọ́n sọ pé àwọn ti gbàṣẹ lọ́dọ̀ ọba káwọn tó wá àbí baálẹ̀ káwọn tó máa gbé nílùú so ẹ̀ nílé fún wọn ṣe nǹkan kan so wọ́n lè máa ṣiṣẹ́ wọn bó ṣe ń ṣe àwọn á ń sọ̀rọ̀ na the talk ẹ wo ọ̀rọ̀ máa yí kì í síbẹ̀ ok ẹ jẹ́ kí n sẹ́ńpẹ́ for now ẹ jẹ́ kí n sẹ́ńpẹ́. ìyá jẹ ọ̀pọ̀ tọ́rìpọ̀ ìyá ó ń jẹ àwọn ọmọ Yorùbá lọ́wọ́ táwọn. So bàbá mi tó sọ̀rọ̀ ó rọ̀rọ̀ sọ ṣe rí ọ̀rọ̀ tẹ̀yìn wá sọ tí ò yé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá òun fẹ́ tan ìmọ́lẹ̀ sí. ẹ bá wa sọ pé yé wọn o. bí Tinubu ṣe wà yẹn èmi ò sọpọ́ọ̀tì ẹ̀ láti bíbà sí ibẹ̀ yẹn láti dé wá wà bẹ́ẹ̀ ṣe rí ní lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí ẹni tí òye ò bá yé inú ọmọ Yorùbá ló máa ní kán gbàjọba lọ́wọ́ Tinubu nítorí pé kí ni ohun tó wà lẹ́yìn ọ̀fà ojú òjé lọ ṣé ẹ rí ẹ jẹ́ sọ àwọn nǹkan tó máa ṣẹlẹ̀ fún yín already 90% àwọn tó wà nínú Nigeria Army Hausa Fúlàní ni ṣe wá ráwọn Hausa tó wà ń bẹ̀ ọmọ ọ̀dọ̀ náà jẹ́ fáwọn Fúlàní wọ́n gba àṣẹ látẹnu Fúlàní so bó ṣe wà ní. mo ń tra àti jẹ́ kó láàdù ní kí níyàn láàdù jù bẹ́ẹ̀ lọ spíkà mi kẹ̀dẹ̀rẹ́ mi mọ̀kọ́ tó ṣorí ẹ̀ mo ti gbá orí ìyá láyé kò gbá látàárọ̀ mi mọ̀kọ́ tó ṣe so ẹ má bínú but ẹ má tẹ́ bá farabalẹ̀ ẹ má gbọ́ dáadáa tó lọ́ọ́ lè jẹ́ kí n pause díẹ̀ nà so torí mọ́tò kan kọjá ẹ jẹ́ ká sọ. Let's do the reality. Yes. Come on, edit. Something happens sometimes that even though when you are recording, you have to face some challenges. When you do come back from school, you know, all those kind of things, you have to say, don't put it there, you have to look around, you know. Let's go where we are going. I'm going to change your clothes. So, mo fẹ́ ká gbọ́ bẹ́yẹn dáadáa ló jẹ́ kí n pause sórí mọ́tò kan tó kàn kú rẹ̀ kọjá yẹn. Ẹ má bínú, next time, a máa lọ ra speaker ńlá. Tí ológun bá gbàjọba lénìí ẹ lọ mọ̀ dájú wípé Fúlàní ló gbàjọba kì í ṣe Ìgbò àbí Yorùbá ló máa gbàjọba lọ́wọ́ Tinubu Fúlàní ló máa gbàjọba tó bá dẹ̀ ṣe pé bóyá Haúsá ló gbà Fúlàní ló ràn àwọn ọwọ́ wọn ló ti máa gbà àṣẹ ṣe wá rí nǹkan tó wá burú jáì tó wà ńbẹ̀ ni pé Yorùbá àti Ìgbò ló máa ọ̀pọ̀ tọ́rìpọ̀ ìyà ló máa jẹ wá o lọ́wọ́ àwọn pípù yẹn tí ológun bá gbàjọba o ó bẹ́tà kí Tinubu gan parí tẹ́nà ẹ̀ kó kúrò kan wá dìbò míì kan yẹn lò míì síbẹ̀ ju pé kí ológun gbàjọba lọ́wọ́ Tinubu ṣé ológun bá ti gbàjọba Fúlàní ló máa gbà nǹkan tó kọ́kọ́ máa ṣe ni pé. ṣe ti ń gbọ́ bẹ́ẹ̀ nǹkan tẹ́ni trans sọ ni pé tí ológun bá gbàjọba Fúlàní gangan ló gbàjọba tó máa wá fẹ́ ṣe wọ́n wá lè mú Haúsá kan síbẹ̀ tó jẹ́ pé àwọn ló máa control Haúsá yẹn ìyẹn tí wọ́n bá gba ìjọba lọ́wọ́ Tinubu tó máa sọ pé ológun take over ẹni wọ́n sọ pé ká má jẹ́ kó ológun má take over o because ológun bá take over wàhálà ni ìgbé kí Tinubu ṣe tiẹ̀ tán kó mọ́ ọ lọ bóyá ọdún mẹ́rin ló lè ṣe ọdún mẹ́rin náà lẹ́ẹ̀jẹ̀ ya rẹ̀ kò sí wàhálà bọ́dọ̀ ọdún mẹ́jọ ni Tinubu ló máa ṣe ọdún mẹ́jọ yẹn náà lẹ́ẹ̀jẹ̀ ya rẹ̀ tí etí ọmọ Yorùbá tó títí bá fi ṣí tẹ́ bá tẹ̀sán pé ọdún mẹ́rin yẹn náà ìyá ọdún mẹ́rin náà kò kún pẹ́ ní ìsìn ọdún kan ló ti fẹ́ pé nínú ìjọba ẹ̀
Lákàtà ọdún mẹ́rin ẹ jẹ̀yà ọdún mẹ́rin lẹ́yìn ọdún mẹ́rin kejì ẹ tún wá jẹ̀yà ọdún mẹ́rin kejì bóyá orí yín á wá pé ńgbà náà àbórí yín ò ní pé bẹ́tà kí Yorùbá nation lọ ní ìsìn kí àwọn ológun má gba ìjọba àbí kẹjẹ kí Tinubu máa ṣe kẹ máa jẹ̀yà ẹ lọ fi dandan wí. Let's see we are saying it but people think we are joking, people think we don't know what we are saying. Some people will be talking as if they know more than you. Some people will be talking as if they can talk to you anyhow. But we talk what we say it outside. This is what is going on. This is what these people will do for us. If you don't collect our, I mean, if you don't take, if you don't collect, if you don't take, if you don't give first, if you don't win. Those people will take over everything. Tí àwa Yorùbá nation, tí a bá dìde, tí a bá lọ. Let me just tell you the truth, the facts. Ṣe bọ́n lẹ́tí ń gbọ́ ẹ̀ ó ní Yíbò àti Yorùbá ìgbéyàwó nǹkan tí mo sọ síwájú náà yìí ó jẹ pọnnáṣán sí àlá àwọn Yorùbá sì tún ní àwọn Yíbò sì tún ní nǹkan ogun wọ́n ní weapon wọ́n ní everything wọ́n ní nǹkan tó lè fi jẹ wọ́n ní bọ́n ní gbogbo rẹ̀ ká má máa fo òyìnbó sínú rẹ̀ àwa Yorùbá kí la ní ṣìngbá ẹ̀ nǹkan tá a ṣáà ní ni pé Yorùbá ń jẹra wọn nítorí Yorùbá ń ṣera wọn nítorí owó nǹkan táwa ní nìyẹn o Yorùbá ń ṣera wọn nítorí ipò wọ́n gbẹ̀bí fọláre wọ́n ti gbẹ̀bí fẹ́lẹ́rì yóò Yorùbá ronú nǹkan táwa ń ṣe nìyẹn Yorùbá yóò bí iná alẹ́ orin yẹn mi mọ́ dáadáa mo dẹ̀ wá láìkó orin yẹn bàjẹ́ bóyá tá a bá tiẹ̀ ń gbọ́ orin yẹn bóyá wọ́n máa jẹ́ kí brain wa máa ṣí kórí wa máa ṣí kí iye wa máa padà bọ̀ tí wọ́n ti fi ẹran àti màálù tẹ̀ jẹjẹjẹjẹ wọ́n ti fi kó iye ẹlòmíì lọ torí ẹlòmíì àkọ́mẹ́ǹtì báyìí wò pé ṣéyàn lè lè ṣá àbí ńgbà tó ń kọ́mẹ́ǹtì tó dàbí gbóhùn sùn gbà tó ń kọ́mẹ́ǹtì ni pẹ̀lú bí nǹkan ṣe ń lọ ẹ̀ and you see nothing you say there's nothing big about it you know sure just like that ẹ jọ wọn kọ nígbà tí o ti dọdọ tó bá jẹ dọdọ wọn ni wọn gbọ́ wọn mọ̀ ṣùgbọ́n ọ̀nà ẹ̀yìn náà gbọ́ ẹ̀ ẹ má bi tó gbọ́ mọ̀ pause á máa ṣe pause and play ni because àwọn ẹlòmíì ọpọlọ wọn ò ń ṣí ìgbà tọpọlọ wọn máa ṣí ní sígbà tí ebi bá pa ẹlòmíì tó ti ń ra ẹja titus ẹyọ kan ní 5,000 ẹja titus tí ò ju kí ni ṣáwọn ọmọ mi ti ń jẹ ni oúnjẹ lẹ́yìn tilapia ẹja àrọ̀gán bo gbọdọ̀ ti fẹ́ rí ẹ̀ tí ẹ̀ lè rí lẹ́yìn tilapia anything that was tilapia fish now ẹja yẹn làwọn tàwọn tó tún wá ní kán tún struggle kí wọ́n tún máa manage ayé wọn tí wọ́n bá ti rówó ra ẹran màálù wọn tí wọ́n rówó ra tọ́kí tí wọ́n rówó ra síkìn wọ́n tún wá rówó ra ẹja ṣáwá ẹja táítọ́ọ̀sì wọ́n máa rẹ̀ yọkan ní 5,000 wọ́n máa rẹ̀ yọkan ní 2,000 àkáǹtì wo la fẹ́ kọ̀ yẹn sí ṣùgbọ́n lẹ ti gbọ́ ẹ̀ bóyá gan lè lómi àfi nǹkan jẹun gan mọ́ ṣé ń gbọ́ ìyá ó jẹ ọmọ Yorùbá àtọmọ Ìgbò but mo mọ̀ sure wípé mo ibi tẹ́ni yẹn sọ̀rọ̀ dé ká má sọ pé mo ti fọ̀rọ̀ bó mọ́lẹ̀ no mo mọ̀ sure pé ìyá ó jẹ ọ̀tá ọmọ Yorùbá ju ọmọ Ìgbò gbà bẹ́ẹ̀ níbi ṣe níbi sí we dey play for here they tell you the facts. Gbogbo south governor tó máa gbé wá Hausa Fúlàní kò ní sí single. ọ̀rọ̀ fẹ́ bọ́ ṣé ń gbọ́ gbogbo àwọn tó máa gbé wá Hausa Fúlàní when they are killing all those obas we know that they have missions. Sherry, oh my God, let me just key but let me just tell you the fact that those people tí wọ́n bá fi lè gbé ìjọba ológun wọlé they will kill all the obas. Even though àti first class, àti second class, àti third class, they will kill you. Wọ́n máa mú ẹ̀mí àwọn máa gbé síbẹ̀. Wọ́n mọ Yorùbá. Wọ́n bá ń gbọ́ jí má sùn. Nǹkan tó wọ́n àwọn dùn mí ni pé àwọn mẹ̀kúnnù ló máa forífa gbogbo àwọn politicians yẹn gbogbo wọn máa ti travel out, wọ́n máa lọ máa gbé ń bẹ, wọ́n máa lọ máa dúró ń bẹ. Àwọn kò ní tẹ́rù tó ń wálé. Ṣùgbọ́n yìí náà gbọ́. Ẹ má bínú o, a máa ṣe pause and play lọ́rọ̀ tó wà nílẹ̀ yìí ni because ọ̀rọ̀ tí ń dùn ńlá ni pé nǹkan báyìí ò gbọdọ̀ ṣẹlẹ̀ sí ìran mi, nǹkan báyìí ò gbọdọ̀ ṣẹlẹ̀ sí ẹ̀jẹ̀ mi. Ṣé ní bí táwa wà yìí ó mà ṣe o,
ṣe níbi táwọn tí mi bí mo ṣe wà tí mo ṣẹ́rìṣì àwọn èèyàn mi dé because ó rí ẹ̀ especially ní area Germany ó rí ẹ̀ kẹ́ tó máa rí ọmọ Yorùbá lọ títí tí mo sọ fún yín pé gbogbo city mi bí mo ṣe wà bá ṣe tóbi tó àjú bí Yorùbá mẹ́ta lọ táwọn á bẹ̀ so mo ṣe wá rẹ́ nìkan ní àìpẹ́ mo wá ní aṣáwa lọ sí Madonna aṣáwa lọ jẹun so mo wá sọ fún dájú ajọ́ wá sọ̀rọ̀ pé eléyìí la fẹ́ torí mi ò lè gbọ́ lẹ́nu mi kí n sọ òyìnbó ìbò ló ti fẹ́ gbọ́ ò lè gbọ́ òyìnbó tí bá wà lé torí ọmọ mi kékeré yẹn mo fi máa kàn máa mú ìbò títí tí mo rọ̀ mo mọ ibi tí mo lọ bọ̀ tó bá ti dáhùn ẹ̀gbọ́n yàtọ̀ sí àwọn ìkejì àwọn méjèèjì àwọn yẹn náà wọ́n máa ń gbọ́ wọn ṣe pípẹ́ wọn ò gbọ́ ṣùgbọ́n tó jẹ́ ẹ̀gbọ́n wọn first born mi ó gbọ́ yóò bá débi pé a lè ṣe pé bòrún ṣòdò ó fòtò àwọn ti kéré wọn gbọ́ àwọn jáde bí mo ṣàṣe wá sọ fún àdúrà ẹ jẹ́ ká mẹ́lẹ̀ nílé tìyẹn bá ní eléyìí náà dá mo inú mi tẹ́ bá mo bí tó mi ṣe dùn jọ́ tá à ń wí inú mi máa dùn torí a change environment inú mi máa dùn àfi bí ìpọ́n tó máa gẹ̀ṣin nínú mi jọ́ tá à ń wí kò ní kọsẹ̀ wọ́n ní wow wọ́n náà wọ́n Yorùbá ní ẹ̀wọ̀n rẹ̀ kọ́ bẹ́yẹn ó ní Yorùbá ní bí inú mi dùn nítorí pé wow mo pàdé ìran mi wow inú mi dùn jọ yẹn because ibi tá a change environment mo ò tí bá Yorùbá kankan pàdé rárá lẹ́yìn àwọn Togolese àwọn kankan inú mi dùn jọ yẹn mo ní láti sọ pé ó fún dẹ̀ṣẹ̀ pé ó jọmọ Yorùbá tí mo rí tí mo pàdé first time níbi tí mo wà oh my God inú mi dùn jọ yẹn pé mo pàdé Yorùbá ẹgbẹ́ mi tájọ́ sọ Yorùbá mo dẹ̀ àwọn Yorùbá Èkó yìí náà àzí ẹ̀mọ wọn jẹ́ kí àwọn èèyàn kan wọ́n máa pa wá dànù ẹnìyàwó ẹja máa gbé lọ okay tí mo rí ìran mi tínú mi dùn màá wá jókòó màá wá máa rí nǹkan tó máa ṣe ìran mi láǹfààní mi ò wá ní sọ síta màá wá rí nǹkan tó máa pa ìran mi lára mi ò wá ní sọ síta ní ẹnì kan máa kọ́mẹ̀ntì wá ẹ̀yẹ́ kórè wá lọ pé o ẹ̀yẹ́ kórè wá lọ pé ẹkún ò ṣeé sùn ni ẹkún kò ṣeé sùn kọ́ máa sọ pé òjíṣẹ́ kí ló dé tó ń sunkún ọ̀nà ò ní jẹ́ sunkún ṣùgbọ́n mo mọ̀ wípé Yorùbá nation yìí sẹ̀ a máa gbà a máa ṣe kí ni by fire by force a gbà á sì lọ òmìnira dé ó jẹ́ máa pilẹ̀ ṣe rí orin Yorùbá nation yẹn tá máa ń kọ yẹn ibì kan mo ti sọ́tẹ́lẹ̀ ibì kan máa bí orin yẹn ọ̀tá kì í kọ ìjọ tí ìtumọ̀ orin yẹn wá sí mi ní ara mo ń sunkún jọ yẹn ni mo ní wow so ìtumọ̀ orin rèé ẹja ṣe kí ni let's key yeah let's go. Meanwhile information là ń fún wa yìí o yí pé tí àwọn Fúlàní bá gba ìjọba kẹ́lẹ́ bá mú tí mo ti ń bọ̀ mú tí mo ń lọ tí àwọn Fúlàní bá gba ìjọba this is what will happen but what I sure is that Yorùbá máa rí pẹ́pẹ́ than Igbo. Indigenous person tó máa rú lóyún. Mo tún lọ ń lò ẹ má bínú. Tó máa rú lóyún torí wọ́n á make sure pé yes gbogbo south ni o south west ni o south east ni o gbogbo governor tó máa gbé wá síbẹ̀ as a military governor Fúlàní Hausa ló máa jẹ́. Wọ́n wá seize opportunity yẹn láti fi revenge gbogbo nǹkan tí Tinubu ti ń fi ojú wọn rí gbogbo àwọn nǹkan tó mú fún yẹn against wish wọn ni o because àwọn believe pa wọn làwọn ní Nigeria and all power belong to them. So anybody tó bá fẹ́ bá wọn figagbága wọ́n á make sure pé wọ́n delete ẹni yẹn. So tá a bá lọ ń gbà ládùúrà pé kí ológun gbàjọba àwa tá jẹ́ Yorùbá Igbo àwọn ọmọdé Niger Delta ni yẹ́ ẹ máa jẹ́ o because wọ́n á make sure pé wọ́n lo military power. Exactly. And United Kingdom
America nǹkan kan àwọn European country tó jẹ́ pé àwọn ní ìkòkò ọbẹ̀ wọn ní wọ́n Nàìjíríà gbogbo nǹkan tí wọ́n bá ní lò láti fi ràn wọ́n lọ́wọ́ náà máa ṣe fún wọn láti make sure pé wọ́n subdue southern Nigeria ṣó ti yé so a gbọ́dọ̀ gbà ládùúrà sí pé kí ológun gbàjọba. ṣe ti ń gbọ́ báyìí mo lérò pé ẹ̀ ń gbọ́ nǹkan tó ń sọ dáadáa ẹ má bínú kí níyàn ò loud speaker mi dẹ̀dẹ̀rẹ̀ ó ti ṣe kí ni ó ti gá ṣàkẹ́ speaker mi létí lọ ẹ má dà mí lójà rẹ so I have to get another one so ẹ má bínú ṣe ti gbọ́ nǹkan tẹ̀ ní sọ ó ní tí àwọn pípù ìbá gbàjọba tí ẹ bá ti gbọ́ pé ó sọ pé ológun pé ká má gbàdúrà pé ológun gbàjọba tí ológun bá ti lè gbàjọba kẹ́tì mọ̀ pé Fúlàní ló gbàjọba nothing again final that is the end of Yoruba and Igbo. Especially Yoruba, that is the end. Because àwọn Yoruba kankan ayin a sì máa lọ máa jẹ lábẹ́ wọn tó tún máa jọ máa jẹra wọn nítorí ewé Yorùbá ń jẹra wọn nítorí ẹgbẹ́ fífẹ́ lẹ́lẹ̀ wọ́n ti gbẹ́bí fẹ́lẹ́bí àbí wọ́n gbáre fẹ́lẹ́bí wọ́n gbáre fẹ́lẹ́bí wọ́n gbẹ́bí fẹ́láre. Ó wá ní tí àwọn Fúlàní ìbá gbàjọba tó bá sọ pé má lo ipò pé àwọn military ló gba ìjọba gbogbo àwọn tó dárúkọ yẹn European kìnìkan kìnìkan ó ní gbogbo wọn máa support because ìkòkò ọbẹ̀ wọn òun rèé wọn Nàìjíríà wà which is true. Ó ní ẹ mọ wọn earring they are coming packing your earring go they are coming buying your gold they are buying it they are going they buy they go they come back they sell it for you ọ̀wọ́n gógó. Nǹkan tá a nílẹ̀ bóyá gan ni goldsmith gan wà mọ́ nínú ilẹ̀ wa mi sure àwọn goldsmith àwọn tó máa ń build gold tó máa ń build chain gangan mi sure gan wà mọ́. They are now coming packing your gold packing your resources taking it to their country bring it back for you in very expensive. So wọ́n dẹ̀ ti mọ̀ pé Nigeria will be cocoa bear for them. So they will support them. Tell me to you, they will support those people. The only solution is we should just get out from that Nigeria. Your bad nation should just, we should just do like Omoba and come out. Make we come out from one Nigeria, I beg. Again, they will support ki one Nigeria yẹn sì máa dúró lọ. They will support ki gbogbo ẹ̀ ṣá máa ṣe kíni. Kò kàn wọ́n pé ẹ̀yin Yorùbá àbí Igbo ẹ̀ bá máa jẹ bá máa ṣe kíni. Do kàn wọ́n kò ṣá máa ṣe kíni. Now they are saying they are selling it for them. It's not them. It's not. Excuse me, they are not the one that is coming to Nigeria and pick it. We are not picking it for free because more video. We are not picking your resources for free because your people, they are selling it for you. When they are selling it, why don't you say, oh, this thing is for your country? Don't sell your country this thing to other country. Be using it for your whole country. But no, you have to come and bear what is and go. You have to be talking, say, let me say, you can pack your tissue. Now your people sell them for them. Then are your people sell them for them? Ti video yẹn gbogbo ele kin rí. Ma ye didi support ani. Ó ní àwọn kan làwọn kó nǹkan ẹrù àwọn gbogbo àwọn resources yín lọ. Ó ní àwọn èèyàn yín no máa ń tà fún àwọn. Nígbà tí mo dẹ̀ mọ̀ pé tó máa tà fún wọn, they won't sell it for them. Ní pé owó tó máa ṣe kíní, they will sell it for them in big way. When they know in big way, they will not bring it back for you guys in times 100 to pay or to be buying it. Ṣebí nǹkan táwọn Fúlàní tó kọ ìwé sí Tinubu nìsín ní pé kàn fi ọ̀gá wọn lẹ̀ tí wọ́n bá fi wọ́n lẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ Ìbàdàn yẹn kékeré ni. So they still have both to say it. And those people, those people will support them. Ẹ gbàgbé bó ṣe ṣẹlẹ̀. All those countries, I don't want to mention it because you listen to it. I listen, you listen, me listen, you listen to it. All those people, wọn ò fẹ́
ọ̀n tí ẹ̀ tá máa ń gbọ́ Yorùbá nation máa wọ̀n tí ẹ̀ fẹ́ orí wọn máa ń tẹ̀lé wọn kì í fẹ́ gbọ́ because ẹ jẹ́ ká sọ fáàtì fúnra wa ṣẹ́rí tí Yorùbá nation bá dúró tán tí Yorùbá nation dúró tán àwọn Yorùbá máa ń kọ̀wé kan pé tọ́wọ́ ẹni ò bá tí ìtẹ̀kù dà kò ní béèrè kú tó pa bàbá ẹ̀ bọ́ tọ́wọ́ ẹni bá tẹ̀kù dà tán then go vomit blood. Ẹ má jẹ́ ká lọ sí ìfẹ́ yẹn wọ́n lọ pé wọ́n lọ dẹ́nsẹ̀ àti ìgbàlẹ̀ Yorùbá nation dẹ̀ sí sáré ṣe kìíní. Yes, let's tell the truth. Let's say the truth. They are saying the truth. They are saying the truth. Them saying the truth. They're killing us. They're saying the truth and they're still bolding and saying it. So why can't we say the truth as well? Ẹ má jẹ́ kẹ́yìn bò kọ́ mi lẹ́nu jàre. Ìkíni. Wọ́n ń sòótọ́. Àbẹ́yìn ò tí ì rí fídíò yẹn ni. Ike we want to reduce. A fẹ́ dín wọn kù. Ìgbọ̀n á máa dín wọn kù láti àwọn ilẹ̀ àwọn dúdú. Ẹ tí ì rí ni ẹ tí ì gbọ́ ni ó wà lórí íńtánẹ́ẹ̀tì náà. Tó tún wá rí àwọn kan tó tún wá gbàjọba. Tó sì tún jẹ́ wọ́n Nàìjíríà. Ẹ wá ní wọn ní support. Wọ́n lẹ́ni sọ they will support you. They will support you. They will support you. Ojú yín ò rí ségè. Ẹ má bínú pẹ́jọ́ mi pọ̀. No, ṣẹ́rí tá bá ń gbọ́ àwọn ọ̀rọ̀ kankan báyìí. A gbọ́dọ̀ máa fi kún láti máa enlight àwọn kọ̀ọ̀kan. Ẹ má jẹ́ kí n bú wọn. Àwọn èèyàn wa kọ̀ọ̀kan tó jẹ́ pé wọ́n ṣe pé wẹ́ẹ́ Nigeria is still good, Nigeria is still better. Up Nepa là ń pariwo láti how many years kan tó bí mi nothing pop Nepa dì sí. Àwọn up Nepa ṣì ń pop Nepa ó tẹ̀jẹ̀ pé mo sì ń lé mo bá rẹ̀ àwọn alẹ́ ìlú àlọ́sùn máa bá pop Nepa ní. A ṣì ń pop Nepa. Lẹ́yìn kan ní yàrá kan wọ́n ní kó máa sọ 70,000 tí ò sí ná. Èló gan ni owó iṣẹ́ tó ṣe, èló gangan ló ń gbà lóṣù, èló gangan ló ń tàn bí ọjà tẹ̀ ní kó wọ́n máa 70,000 every month fowó ná tí ẹ̀ mú wá tẹ̀ṣẹ̀ everything. Let's leave that one. That one is for another story. So let's go to this one. Let's go. Ẹ má bínú. Ó bẹ́tà kí Igbo declare Biafra nation, kí Yorùbá kan declare Yorùbá nation. Simple. Ju pé kí ológun gbàjọba lọ. Exactly. Charity yẹn bá wáyé. Àwọn ẹ̀yà péréte tó kù tán láwọn jẹ́ Nàìjíríà wọn ò lè kọjú sáwa méjèèjì kan ṣẹ́gun wa. I lie. Because àwọn European country tó máa tì wọ́n lẹ́yìn àwa náà ṣì máa rí àwọn country kan tí ò sí lára wọn tó jẹ́ pé àwọn náà ṣì máa tì wá lẹ́yìn. For the fact pé south east south west ti yọrẹ kúrò lára Nàìjíríà northern part tó kù wọn lè defeat wa. So ó better kí wọ́n declare Biafra nation ká declare Yorùbá nation ju pé kí military gba ìjọba lọ. Torí tí military bá ti gbàjọba agbára ti padà sọ́wọ́ wọn in a forceful way. Ṣé mọ̀ pé kì í ṣe democracy mọ́? Under democracy ẹ sì lè retain àwọn governor yín. Bẹ̀tẹ̀ ilé ẹ máa lose gbogbo governor yín. Military governor ló máa wà. Military president tó wà ńbẹ̀ ló máa dictate. Òun ló dẹ̀ máa deploy. So kò sọmọ Yorùbá kankan àbí ọmọ Ìgbò tán máa gbé wá fún yín. Àwọn ọmọ Fúlàní Haúsá náà ló máa gbé wá láti wá rúùlù yín. Wọ́n dẹ̀ ti ní mission. One, ó máa wà easy fún wọn láti Islamize Nigeria. Already United Kingdom ti declare wọ́n ti announce pé Nigeria is an Islamic nation. Ṣé gbọ́? Ṣé ẹ ti ń gbọ́ United Kingdom ti declare pé Nigeria is Islamic nation? Kí ni Christian ń wò? Ṣàgbẹ́kẹ̀lé ọ̀nà mìíràn kò sí láti láyọ̀ nínú Jésù wá. Nígbà tí Pétérù gan géyàn létí gan inú bí ó géyàn létí kátàwá sọ pé ọ̀nà Jésù bá dá padà. Ṣẹ́rá àtà jẹ́ Christian a máa ń wò pé a máa ṣe bí ẹ̀gọ́ ẹ má bínú o a máa ń fi àwọn kan máa ń sọ̀rọ̀ pé àwọn kì í sọ pé kò yẹ ká máa fi ẹ̀gọ́ kún ìgbàgbọ́. Now nígbà tó bá ìbáraẹni tó sọ ní United Kingdom wọ́n ti mọ̀ pé Nigeria is Islamic country. Mo kúrí èmi náà kúrí fídíò kan tí màá yẹn sọ pé Nigeria is Muslim country because all of them speaking Arabic.
ṣé Arabic lédè wa ẹ sọ̀rọ̀ ṣé Arabic lédè wa ni Nigeria is Muslim country they are speaking Arabic ṣé ẹ ti rí ni. ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ lọ́jọ́ náà I'm just tired of all this gbẹ̀bí. All I know is Yoruba nation. My brain is Yoruba nation, nothing more, nothing less. December or November last year, they won't declare. Then Fulanization wọlé wá wẹ́rẹ́ nìyẹn. They declared that Nigeria is Muslim country. They declare last year. Ṣé ju yín ni kò ṣe ju tèmi o I just dey hear am now. Because wọ́n make sure pé gbogbo south governor tó máa gbé wá Fúlàní ni wọ́n tẹ̀lé jẹ́ káwọ́sá wà náà. Hausa tó bá dẹ̀ máa wà bẹ́ẹ̀ wọ́n èyí tó ti wà lọ́ọ̀yà sí wọn tó mọ̀ pé kò lè ṣe jọ̀wọ́. So wọ́n á wá lo military force láti fi achieve nǹkan méjì yẹn. Ṣé rí Islamization àti Fulanization yẹn ó máa wá easily fún wọn through military power. Nítorí tí wọ́n bá ti lè ní governor tó jẹ́ military àwọn ọba yín wọ́n máa pa wọ́n naturally kì í ṣe pé wọ́n máa yìnbọn fún wọn ni mo sọ o wọ́n á render wọn useless. Wọ́n á install emir lẹ́kọ̀ọ́ wọ́n á install emir lẹ́kìtì wọ́n á install emir sí gbogbo south. So emir yẹn náà wọ́n máa lò láti máa fi deal pẹ̀lú indigenous tribe ní state kọ̀ọ̀kan. Emir yẹn ni governor yẹn máa reckon with ló máa recognize. Àwọn ọba tó bá jẹ́ ti Yorùbá àbí ti Igbo ọkàn bẹ́yẹn wọn ò ní respect wọn mọ́. Wọ́n tẹ̀ tún lè sísè salary wọn àbí kọ́kọ́ tiẹ̀. So gradually wọ́n á render wọn redundantly wọn ò ní wà useful. Ṣé wá rí ilẹ̀ bẹ́ẹ̀ fẹ́ release tẹ́lẹ̀ yẹn wọ́n á wá gbà forcefully torí tí emir bá ti wà iṣẹ́ tí emir máa ṣe ni pé kó gbalẹ̀ fún wọn. So àwọn emir yẹn wọ́n á bẹ̀rẹ̀ sí ní máa dictate lórí ilẹ̀ already wọ́n ti wà nínú forest wa. Ṣé wá láwọn tó wà nínú forest yẹn agbára wọn á wá di times 100. Wọ́n á wá lé everybody pa ní gbogbo villages tó wà nítòsí gbogbo forest náà ti ń dáko. Ṣé ó ti yé? Ẹ má jẹ́ kí n tàn yín ṣe rí nínú àwọn Yorùbá tó ń jẹ́ Yorùbá leaders 80% wọn ló máa sá kúrò ní Nàìjíríà tó wọ́n á sá àsálà fún ẹ̀mí wọn. Wọ́n á wá fi àwa common Yorùbás wọ́n á fi wá sílẹ̀ àwa tí níbi tá a fẹ́ sá lọ tá a mọ̀nà tá a fẹ́ gbà. So àwa yẹn náà máa wá subject to that pains suffering and agony. At the end of the day gbogbo effort wa ó máa wá useless lórí Yorùbá nation. Torí tí motive yẹn bá ti lè lọ work out ẹ kọ sílẹ̀ gbogbo nǹkan tí mo mẹ́nu báyìí ló máa jẹyọ. Bẹ́ẹ̀ni ìṣirò ń bẹ. Ṣó ti yé? So ìdí pàtàkì tó jẹ́ pé a gbọ́dọ̀ gbà ládùúrà kí military gbàjọba nìyẹn. A better ká declare Yorùbá nation kó declare Biafra nation ju pé kó military wá gba ìjọba lọ́wọ́ Tinubu. Tí military bá ti gbàjọba lọ́wọ́ Tinubu ọ̀pọ̀ tọ́rì pọ̀ yà làwa sátán Nàìjíríà la máa jẹ lọ́wọ́ àwọn Fúlàní o. Wọ́n á destabilize gbogbo effort àti progress láti ní lórí Yorùbá nation. Kó jẹ́ pé ìjọ tí military bá ti gbàjọba báyìí kò ní kálukú dẹ̀ declare nation ẹ̀ kí Biafra declare kí Yorùbá declare bẹ́ẹ̀ tẹ́ a bá ti fail láti ṣe yẹn ọmọ àti wọ one chance kò sí nǹkan tá a fẹ́ ṣe sí. Àwọn leaders wa wọ́n máa sá lọ tán tí wọ́n bá dẹ̀ ti sá lọ tán àwa ló máa kó sẹ́nu ẹ̀. Ìyà ọlọ́màjẹ́ ká fi ìyà ṣomi ọbẹ̀ o odò agbèwà kò ní gbé ọ̀dà lọ. Ẹ ṣé ìyá mi ojú òbí tí. Ṣáyìn náà ti gbọ́ báyìí ìyá jẹ promotion ìyà sọ́ta wa lára. Ṣèbáyìn náà ti gbọ́ kí má máa sọ̀rọ̀ jù.
mo lérò pé gbogbo yín ti rí nǹkan tó ń ṣẹlẹ̀ báyìí kí n tó wá máa lọ ẹ̀yin ìran mi ẹ lọ dira ẹ̀yin ìran mi ẹ lọ dira ẹ jọ̀ọ́ mò ń bẹ̀ yín ẹ dira ẹ lògùn kí bọ́n máa wọlé ẹ lògùn kí nǹkan kan má ṣe yín ọlọ́run ò kọ́ àjò má ṣe o ẹ dira ẹ má jẹ́ káwọn pípì kan pa yín pàkúpà ẹ jẹ́ tí wọ́n á fẹ́lẹ́ kí wọ́n á play lè fún yín Ìkòròdú ń bì nílẹ̀ lẹ́ǹbì ní Nàìjíríà ibẹ̀ ló ti ṣẹlẹ̀ o ẹ jẹ́ kọ́kọ́ fi ẹni hàn yín náà ẹ jẹ́ brightening fún mi ẹ jẹ́ kọ́kọ́ fi ẹni hàn yín ẹ má bínú pé a sọ̀rọ̀ tó gùn ó yẹ ká sọ̀rọ̀ tó gùn so that a lè mọ danger tó ń bọ̀ àbí kí n sọ pé danger tó wà nínú wọn Nàìjíríà tá à ń pariwo ẹnu yìí ṣẹrẹ́ni tó wọ ẹ jẹ́ kí n balance fún mi dáadáa rẹ̀ lè rí yà ṣẹrẹ́ni tó wọ white yìí ṣe ló kọ́kọ́ dúró sí i pé no ṣé just like that ṣé fíìmù lòun wò ni àbóhun ti kú àbóhun ti wà láyé so ó kọ́kọ́ dúró gbogbo wọn kọ́kọ́ wò ó pé kí ló ń ṣẹlẹ̀ even though ẹni tó padà ń rìkọ́ọ̀dù ọ̀rọ̀ yìí gan ó kọ́kọ́ òun gan kó tó kọ́kọ́ rìkọ́ọ̀dù ìgbà tó ń ṣẹ̀ lọ́tọ́ ni iyì ẹ̀ tó ṣí pé ṣé fíìmù lòun wò ni níwájú òun tó bá jẹ́ pé wọ́n ní nǹkan tán ní sára ni àwọn pípù yẹn òun náà tara jí kíákíá ẹ máa wò ó. Kidnapping happening right now in Nigbe Alagemo, back of Dotan. Right now. Ọmọ kí ni gbogbo eléyìí báyìí? Ọmọ wọ́n gbé àméjì wọ́n ti gbé àméjì lọ o. Wọ́n ti gbé àméjì o. Ṣé o ti rí? Yáyí! Ọmọ pariwo ni. Wọ́n wà bẹ́ẹ̀ sẹ́. Wọ́n wà bẹ́ẹ̀ báwọn lọ́yìnbó yẹn. Ṣé ń gbọ́? Ṣẹ̀mẹ́yìn náà ti rí ẹjẹ́ tún play fún yín lẹ́ẹ̀kan sí ẹ má bínú ń play lẹ́ẹ̀mẹ́ta kẹ́ tó rí. Right now in Nigbe Alagemo, back of Dotan. Right now. Ọmọ kí ni gbogbo eléyìí báyìí? Ọmọ wọ́n gbé àméjì wọ́n ti gbé àméjì lọ. Ẹ̀sìn máa yẹ kàn wò ní kí ló fẹ́ ṣe. Ẹ ti rí. Yáyí! Wàhálà wọ́n wà bẹ́ẹ̀ sẹ́. Wọ́n wà bẹ́ẹ̀ báwọn lọ́yìnbó yẹn. Ṣẹ̀mẹ́yìn náà ti rí. Ọmọ wa máa kó wọn lọ́nu gbó lọ yìí. Ẹ wá gbọ́ kíní tó tẹ̀lé o. Torí àwọn ẹni nísìn ta ló fẹ́ gbà wọ́n lẹ̀? No, ẹ jẹ́ ká sòtọ̀rọ̀ fúnra wa. Ta ló fẹ́ gbà àwọn ẹni yìí lẹ̀ báyìí? Kò sí. Bóyá wọ́n kú ni o, bóyá wọ́n yè ni o, àmọ́. Ṣùgbọ́n ìgbà tí wọ́n pa àwọn ọba tó kù dìde, àwọn master Lee náà, ẹ má bínú, àwọn master Lee náà dìde. Wọ́n wá ní kán fún wọn ní 6 months. Ẹ̀yin náà rí nǹkan tó ṣẹlẹ̀ báyìí. Ṣẹ́yìn náà ti ń rí àwọn ilé ta ló fẹ́ gbà wọ́n lẹ̀. Sóṣà ìfẹ́lódún àpapọ̀ ọmọ Yorùbá ó kí gbogbo wa nínú eléyìí akúndórí àsìkò yìí o. Nílùú Nàìjíríà a wà ní dédé aago 12 kọjá 20 ìṣẹ́jú àti ẹyọ kan. Ọlọ́run Elédùmarè ní dà wá láàmú. Ìyé dára kú wé ikú nípa yín. Ẹ jọ̀ọ́ ẹ bá wa sẹ́ndì fídíò yìí sí ọ̀kan lẹ́ran tó ń pè lọ́kàn lọ́mọ tó ní láti bí 2 years wọn jẹ́ ní kọ̀ọ̀kan gbé Nàìjíríà. Tí ó ti dọ́dẹ̀. Náà jí gbé báyìí. Kò tí dọ́dọ̀ àwọn èèyàn ẹ̀. Àmọ́ tásìkò ọ̀rọ̀ bá ti tó téèyàn bá sọ èèyàn ya àpá ọ̀rọ̀ ni. Ẹ jẹ́ ká máa béèrè àníyàn bọ̀. Bàbá mi ọlá ifá. Yorùbá pẹ̀lú èdè, Yorùbá pẹ̀lú àṣà. Téèyàn ẹ má bínú ó ní tí àsìkò ọ̀rọ̀ bá tí ìtòbí ẹ̀yàn mo mú dání o kémi náà lè máa kọ́ Yorùbá dáadáa nísìnyí náà tí àsìkò ọ̀rọ̀ bá tí ìtò èèyàn ya apá ọ̀rọ̀ ni wow mi gbọ́n rí ẹ wá sọ pé ṣòbí Yorùbá ni mí náà so ṣé gbogbo nǹkan lèèyàn máa ń mọ̀ tán ni kò sẹ́ni tó mọ̀ nǹkan tán láyé ìwọ tó bá sọ pé o mọ̀ nǹkan tán láyé you are a fool mo fi gbogbo ẹnu sọ yes tó bá ní ìwọ lomele you are a big fool ẹ̀rí ẹ̀ fi gbogbo ẹnu pé kò sẹ́ni tó mọ̀ nǹkan tán láyé tó bá lo mọ̀ tán òpònú ni ẹ yes so kò sẹ́ni tó mọ̀ nǹkan tán láyé má sọ pé ṣé ò gbọ́ ibi tí mo gbọ́ Yorùbá dé màá sọ kò sí bójúbójú bẹ́ẹ̀ it's not my fault
That's why we are coping. That's why we are trying to teach our children so that they too can learn our Yoruba better than us. Tìmẹ́yìn náà gbọ́ tí àsìkò Yorùbá tí tòtéyàn bá sọ ó yá kí ni òpònú ọ̀rọ̀ àgbọ̀dọ̀ ṣe sọ Yorùbá yẹn. Ẹ jẹ́ ń dákọ́dá jáde kí n gbá kí n gbédè. Òwò àgbòrò ọdẹ mọ̀ṣẹ́ yẹ ká máa béèrè àníyàn bọ̀ tí ọ̀kan lẹ́ran tó ń pè lọ́kàn lọ́mọ tó ní láti bí 2 years wọn jẹ́ nìkankan gbé Nàìjíríà ìyálàyé ẹ̀ náà ń jí gbé báyìí àbí àmọ́ tásìkò ọ̀rọ̀ bá ti tó téèyàn bá sọ èèyàn ya àpá ọ̀rọ̀ ni. Ìmọ̀ ẹ̀ dey sweet me tásìkò ọ̀rọ̀ bá ti tó téèyàn bá sọ èèyàn ya àpá ọ̀rọ̀ ni. Wow. No. Yorùbá wọ́n gbé fún yín jẹ. Ká máa béèrè àníyàn bọ̀. Bàbá mi ọlá ifá ọba àgbòrò ọdẹ àlejò àná kọ́lá Elédùmarè kó má pa wá. Ṣé ti rí bẹ́ẹ̀ yẹn? Now nǹkan tí ó jẹ́ kí n play eléyìí ní díẹ̀dì ni pé ta ló fẹ́ help. Ṣèbí mi tá a rí la rí tán póòsì mélòó ni tá a rí torí ẹ̀ la fi ń ké tán. In fact ó yẹ kí n lọ ara wá bí sùn sí ni bó ti gbà tí mo rí gbọ́ kíní mo ní jẹ́ kí n wá sọ ọ́ kí tí àwọn èèyàn mi tún ṣí o ẹ̀yin tẹ́ bá rò bóyá pé kí mílítírín kó tó gbàjọba wọ́n ní ẹ má rò bẹ́ẹ̀ o lẹ́yìn ká rárá máa lọ jẹ́ kí kálukú máa lọ jẹ́ àlàáfíà fún yín o kí kálukú máa lọ tiẹ̀ kí Yorùbá máa lọ tiẹ̀ kí Yíbò máa lọ tiẹ̀ kí Haúsá máa lọ tiẹ̀ káwọn bòròró náà máa lọ tiẹ̀ kí kálukú máa lọ. Ṣùgbọ́n tá bá lọ sọ pé solution tún ni pé kí military gbàjọba no go area ni o. So ẹ̀yin àmì lórí ìjíṣẹ́ má bínú a ti sọ̀rọ̀ gan wow a sọ̀rọ̀ bàtà a ò ní sọ̀rọ̀ tán a ó máa sọ̀rọ̀ ṣẹ́kù ni títí dìgbà tá ti máa pàdé ní ẹ̀yin tí ń bá ẹ jẹ́ kí n sọ báyìí pé because àwọn kan máa ní ó gọ̀ ó ti ẹ̀ gọ̀ ó bàjẹ́ ọ̀rọ̀ sọ láyé lásìkò táwa you go bàjẹ́ you go túnṣe you go spare am you go repair am na so e be táàmù táwa yìí o but let me just say that ẹ̀yin tẹ́ bá sọ pé ẹ sọ̀rọ̀ sí lágbájá bó ṣe ń bá sọ̀rọ̀ bó ṣe ń sọ̀rọ̀ àwọn gbogbo wọn tá ti respect látijọ́ kí ló fi dà respect wọn kí ló fi dà respect wọn kí ló fi dà ẹ wá ẹ jẹ́ ká máa yára wa ní brain àwọn bíbá yìí wọn respect ara wọn wọ́n máa respect ẹ wọ́n á pè é lórúkọ ó yá sọ nǹkan nígbà tó mọ àná tó bí ìṣojú rẹ bá ń pè é ní Stephen come Stephen wá báwo ló ṣe máa pè ní Stephen ṣé o mọ ẹ̀sà o mọ kíní pè ní ìyẹn àwọn white wọ́n ń bì tó máa rí ẹ tó bá jẹ́ black tó bá ti ní àwọn gọ́gọ́ tó máa bá àwọn ọmọ kéékèèké yẹn what's the name wọ́n ní ẹni mi Stephen má gbá ojú ẹ̀ dànù wọ́n tí mo ti bírò ẹ̀ dànù wọ́n máa pè mí sí ìrọ̀ rubbish ẹ̀ nìyẹn. So ibi tó mọ́rọ̀ wá ní pé ẹ̀yin tẹ́ bá sọ pé mo bú yín mo sọ̀rọ̀ ságbàlagbà àbí mo ṣe kinní kan mo bọ́ ẹnìkan ẹ má bínú ẹjá máa bẹ̀rẹ̀ wa ká máa pamper ara wa ẹjá máa pamper ara wa bọ̀ tí wọ́n mo ṣàfẹ́ gbọ́ ṣáà ti gbọ́ ti gbọ́ ẹ jẹ́ ká máa pamper ara wa lọ ẹ má bínú lọ́kùnrin lóbìnrin ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi tó bá jẹ́ pọ̀rọ̀ tí mo sọ nínú fídíò ó bí yín nú ẹ má bínú ẹ jèbù rẹ àwọn olùgbẹ́bẹ̀ ẹ má bínú o ṣùgbọ́n ó yẹ ká ṣíra wa létí wọ́n máa ń ní tí àwọn ẹ̀gbọ́n tàbúrò bá rẹ́rìn wọlé àbí tó bá rẹ́rìn bọ́ta wọn sọ̀rọ̀ tó mọ́pọ̀ lọ́wọ́ ni wọn sọ tọ̀rọ̀ fúnra ṣùgbọ́n tí kálukú táwọn méjèèjì bá lè jú bọ́ta wọ́n mọ̀ pé wọ́n ti sọ tọ̀rọ̀ fúnra wa bí ọ̀rọ̀ náà ṣe rí ni ẹ má bínú lọ́kùnrin lóbìnrin ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi ẹ̀yin ẹ̀gbọ́n mi ẹ má bínú o bó ṣe jẹ́ nìyẹn títí ìgbà tá a tún máa pàdé ní orí òjíṣẹ́ èmi ọmọ yín àbúrò yín èmi náà mo kún sọ̀rọ̀ kọ́lọ́ dẹ̀ mi wá sí ju ìgbà míì lọ ṣé wọ́n rí Yorùbá nation yìí ó máa ṣojú wa ó máa ṣojú ẹ̀yin ó máa ṣojú èmi ó máa ṣojú àwa tá a jẹ́ ojúlówó ọmọ Yorùbá ní tòótọ́ kò wá ní ṣẹ̀yìn wa o a tún wá ń gbàdúrà pé bó tún ṣe kó wá ṣojú wa nígbà tí a ṣì kéré tá a ṣì yọ̀ǹgì báyìí tá a ti máa dàgbà wọ́n kò sẹ́ni tí ò ní dàgbà àkọ́ntọ́ra wa jẹ́ ni but ká gbà á nígbà tá a ṣì yànjú báyìí ká lè ní ẹnu ọ̀rọ̀ ká lè ní ẹnu ọpẹ́ ká lè sọ fún Elédùmarè ọba àṣẹdá ayé àṣẹdá ọ̀run pé ò ṣe so bó ṣe jẹ́ nìyẹn lórí Òjíṣẹ́ TV títí gbìyànjú tí ó tún máa pàdé lórí Òjíṣẹ́ ó dàbọ̀.